ghetto ni. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe Nigeria ni o. Bro, tó bá ṣe pé tètè dé. Rú bàbá mi. Bọ̀ ọ̀nà sábà bọ̀ yẹn tọwọ́ bọ̀dún báńkì. Ó ti padà. Ó tọwọ́ bọ̀. Ó ti padà. Ó ní kámẹ́rà ní ọba tí pa mí ọ̀nà ló yọ bí ẹgbẹ́ mi. Ṣó ni mo wá ìbọn lọ fi takò ó. Ẹgbẹ́ mi. Ọ̀nà ló ní ká ṣe jìyà. Ẹlẹgbẹ́ owó yín lọ́wọ́ àwọn tí ẹgbàlé lọ́wọ́ o. Ẹjọ́ ìbáàsì mi. Jẹ́jẹ́ mi ni èmi ni. Ṣó ni mo wá bàbá mi. Ghetto ní Chicago lọ́gbà lẹ́sí ọjọ́ ṣẹ̀ṣẹ̀ Nigeria ni o. ló bá di àwọn sójú lójú ọlọ́pàá ó ní àní pé àwọn gáàsà ẹ̀ tún jí kọ́ṣà mi sẹ́ wọ́n gbé bọ́ wọ́n jí kọ́ṣà ṣé rí wọn gbọ́ tún jalè l'Amẹ́ríkà. àwọn bíbù yẹn fẹ́ rọ́ọ̀bù mi mo sáré gbé báàgì mi. normal bro. Yes, sir. You know why they attack me? No. They come. They say hello. I say hi. Hey you. Where are you from? I come from Nigeria. Hey, we are here. We paid for a year. I look them. I say, you paid for a year, okay? Báwo ni? O ṣe máa pay for apartment wa. He said we booked here already. You don't know we booked here already. I got to imagine say me I get promoter now. My promoter go follow them talk. A super mega come outside. Super mega follow them talk. They go to you man shoot man. Man they look them. No, my dear, my own. Now here they come.